ẹ káàbọ̀ padà sórí ètò wa Miliki Express náà la wà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ṣẹ̀ dé a mọ̀ pé gbogbo ẹ̀yin ti Sókótó ẹ ti máa retí ẹ̀yin Tàkúrẹ́ náà ẹ ti jókòó ẹ̀yin t'Óṣogbo ẹ̀yin ti Iléṣà ẹ̀yin ti Ìbàdàn kódà àwọn ti Benin àti Port Harcourt gan wọ́n ti jókòó pé kí ni Dami tún mú wá fún wa lénìí bẹ́ẹ̀ ni Alhaja Bọ́láńlé Akínjọbí tí gbogbo àwa olólùfẹ́ wọn àwa àbúrò wọn àwa ọ̀rẹ́ wọn tá mọ̀ wọ́n sí Alhaja 1010 àwọn náà ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Leadway tí wọ́n fi ewé àti egbò tí wọ́n fi ṣe wá láǹfààní àwọn la gbé wá fún wa lórí ètò lẹ́ni torí ẹ̀ mo ṣe sọ pé ẹ mú báírò yín ẹ mú pépà yín ó ṣeé ṣe kọ́lọ́n gbẹnu wọn sọ̀rọ̀ lórí ètò lẹ́ni kọ́dárù kan tó ń ṣe wá èmi náà mo ti mú rìkọ́dá mi sórí mo bá ṣe ń dárúkọ bá ti mọ̀ pé màlẹ́ríà ló ń sọ tó bá pè mí màá àti hàn torí ẹ̀ mo ṣe ní kẹ́ mú pépà àti báírò àti pé bí ètò bá ṣe lọ a máa ṣàlàyé àwọn nǹkan lóríṣiríṣi tó máa ṣe wá láǹfààní ẹ káàbọ̀ sórí ètò wa mà. ẹ kú dédé àsìkò yìí olóòtú. a máa ṣe wa pa kí ló dé tẹ wọ pink ẹ ṣe máa wọ pink ẹ ti mọ̀ pé pink ni mo máa wọ̀ léèní ṣẹlá làjà ọ ṣẹlá làjà ọ ẹrá làjà. ẹ má bínú inú lóró inú ọkàn lóró kan. ọ̀rọ̀ tó sọ yẹn mú láìkè but ẹ fi lè rí báyìí when I grow up I want to be like you. adúpẹ́ fọlọ́run. ṣé a máa sọ pé ewé àtegbò náà ló jẹ́ kí. adúpẹ́ fọlọ́run fún gbogbo ẹ̀ ọlọ́run tó dá wa ó dá wa láti wà dáadáa àwa la tún ra wa bí oríṣiríṣi nǹkan la ti ṣe fúnra wa ní dáadáa either in our lifestyle wa bóyá nínú ìgbésẹ̀ tá à ń gbé nínú ìgbésẹ̀ ayé wa we are what we eat n tá a bá jẹ la máa dà béèyàn bá jẹ oúnjẹ tó bá jẹ ló máa gbé jáde bó o bá jẹ gbogbo oúnjẹ alẹ́ yìí tínú ẹ̀ ò bá ti tó o bá ti láyọ̀ ọkàn kò lè hàn lójú ẹ̀ but tó o bá ní ayọ̀ ọkàn fún gbogbo nǹkan tó o bá ń ṣe ìmísí Ọlọ́run wa máa wà pẹ̀lú ẹ̀ ó máa glow ni. mo ti mọ ibi tó ti ń glow wà ayọ̀ ọkàn tí ìmísí Ọlọ́run wà mo gbọ́ pé mi ò láyọ̀ ọkàn fi jẹ́ tí mo ṣe tèmi how are you I will have ayọ̀ ọkàn from today. ó ti dandan. mọ́mì ẹ jẹ́ ká wò gẹ́gẹ́ bí gbogbo ọjọ́ Wednesday lórí ètò Miliki Express ọ̀rọ̀ relationship la máa ń sọ àmọ́ púpọ̀ nù bí ẹ̀ẹ̀kan bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹ́ta àwọn kan ti pè mí àwọn obìnrin aláwọn ti marry àwọn ò rí symptoms nígbà tí káwọn tó marry pé ṣé kò bá tiẹ̀ bẹ́tà káwọn dúró ní ilé dádì wọn jẹ́jẹ́ pé àwọn marry tán ẹnìkan ìkànnì wọn tiẹ̀ láti Òṣogbo wọn láwọn ò rọ́mọ bí láti bí 15 years mo ní kí ló dé ẹ̀dẹ̀ ṣì wà lé dádì wọ́n ní àwọn ti ṣe test oríṣiríṣi àmọ́ àwa rí i pé púpọ̀ náà àwọn health related issues yìí máa affect marriages wa. ẹ ṣe olóòtú ṣe rí most of problem ti infertility problem ètò àìrọ́mọbí ó pín sọ́nà mẹ́ta. ọ̀nà mẹ́ta bẹ́ẹ̀ni. ṣe ń gbọ́. èkéní ó ní ẹ̀jẹ̀ ìkejì mo sọ̀rọ̀ nípa lifestyle ìgbésí ayé tá a gbé ẹ̀kẹta ó ní ètò àìsàn tó ń bá ara jà ìkíní tí mo sọ pé ẹ̀jẹ̀ ó ní pé ṣe rí ẹ̀jẹ̀ tọkọtìyàwó gbà mí truth is bitter a kì í fẹ́ gbọ́ ẹ̀jẹ̀ wọn lè mọ́ bára wọn mu olóyìnbó ni 2+2 wọn ló jẹ́ 4 àwa tá à ń ṣe ètò ìbílẹ̀ àbáláyé àwọn Chinese ló kọ́ mi níṣẹ́ wọ́n dẹ̀ bí mi sínú iṣẹ́ ìṣègùn yìí èmi náà dẹ̀ tún kọ́ lọ́dọ̀ àwọn tó tún mọ̀ jù mí lọ ṣe rí nǹkan tí mo sọ pé àwọn olóyìnbó ó ní 2+2 wọn ló máa ń jẹ́ 4. ló máa ń jẹ́ 4. ìmíì ó lè jẹ́ 22 lọ́dọ̀ àwa tá à ń ṣe ìwé àtegbò ìmíì ó dẹ̀ lè padà sí 2 ìmíì ó dẹ̀ lè jẹ́ 4 náà kára ṣá ti ya kára ti lókun ni so ìdí eléyìí tí mo fẹ́ fi yé ni pé tí ẹ̀jẹ̀ kò bá bára wọn ọkọ àtìyàwó tí ẹ̀jẹ̀ wọn ò bá bára wọn mu wọ́n lè má rí ọmọ bí. ẹlẹ́ẹ̀kejì ni lifestyle ni obìnrin tó pé kò tíì fẹ́ marry tó ń lo preservative tó ń lo contraceptive pé kóun ò fẹ́ ní ó ń lo contraceptive pé torí pé òun ò fẹ́ lóyún láì tí ì marry. ìgbà tó bá wá rẹ́dì láti lóyún oyún ò ní dúró mọ́ ṣọ́dọ̀ mi ń sìn ó ní mo sọ pé nípa lifestyle. ẹlẹ́ẹ̀kẹta ni àrùn ọmọbìnrin mi wà tó ṣe pé bóyá nínú kókó lọ́tàdé àrùn òbí ẹ̀ a máa ń pe kinní kan ní aláràbí tó bá ṣe pé òbí ẹ̀ ò tètè bímọ pé yín sìn ó lè affect gene òun náà láti tètè má tètè bímọ so ìdí eléyìí tá a fi ń pè ní pé ó pín sí ọ̀nà oríṣi mẹ́ta nìyẹn so kò sí èyí tí Ọlọ́run ò lè gbọ́ kò sí èyí tí ò ní solution tí ò ní remedies thank you tí ò ní remedy èyí tí ó ṣe pàtàkì ní àrùn tá a tún wá ń sọ yìí ó pé sóríṣi mẹ́ta ẹni tó ń bẹ lọ́wọ́n ọmọ tó ṣe pé ó ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ mẹ́sìsẹ́ inú kò ní ẹlẹ́yìn ní ìjọ mẹ́ta péré ló fi ṣe mẹ́ta tó fi ń ṣe yẹn náà á wá ṣégeṣége ní ìmí àmà àrùn tó bá ń ṣe mẹ́sìsì ìmí àwọ̀ àtúnṣe pé ó máa lámi ní á rí pé ojú
tó bá lo pad kò ní gbà tó bá lo pad kò ní rí àbí ẹ̀jẹ̀ tó lò ó máa rán clot blood ẹ̀jẹ̀ tó dì ó máa wà nínú pad ẹ̀ kó tètè kíyèsára. ní ọ̀dọ̀ wa nílé iṣẹ́ Leadway herbal alternatives a kì í dédé fúnyàn ní oògùn ìgbà míì máa sọ fún obìnrin máa ní kó lọ máa sọ kó lọ máa rárá àsìkò ìbímọ ẹ̀ tó máa bímọ ó máa fún lóògùn but àsìkò tó bá ti nà wọn gan tó dẹ̀ change lifestyle ẹ̀ lifestyle tó máa change ní gbogbo àwọn oúnjẹ ẹ wo most nǹkan tá a pè ní cancer tó pọ̀ káàkiri kò sí pé kò sí láyé ọjọ́ òun o kò wọ́pọ̀. wọ́n èèyàn ń kú láyé ọjọ́ yẹn kan ní cancer ló pa. àbí kó kú kọ́ ní diabetes. ìgbésí ayé tá à ń gbé ni ẹ wo ẹlòmíì ayé kan náà ṣe ń sìn wọ́n á mú ẹlòmíì àní kò ń fẹ́ mọ bóun ṣe lè mú tó kí ló fà. bí agolo 6 péré. gbogbo orú nǹkan tó bá ti kó sínú omi tán kó sí kíní is all chemical ẹ jẹ́ ká sá fún ara wa nǹkan tá à ń jẹ gbọ́dọ̀ contain nǹkan 3 things tí èèyàn bá ti lè ṣe àkíyèsí ara ẹ̀ tó lè mọ̀ pé nǹkan báyìí kó ń jẹ kó contain nǹkan tó dùn kó contain nǹkan tó kan kó dẹ̀ contain nǹkan tí ó korò. n tó dùn n tó kan àti n tó korò. tí mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó bá ti mú ṣe kò ní lárùn ṣúgà kò ní ní àrùn ọkàn torí gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ń ló bá àrùn tí mò ń kà yìí kò dẹ̀ ní nǹkan tá à ń pè ní làkú ègbè ń ló kọ́mọ̀ jù ọmọ kékeré kò ní lè gun staircase tó bá gun bá a máa ẹlẹ́mìí aláya ẹ̀ṣẹ̀ wọn sọ pé ṣe làyà ń já ní gbogbo ìgbà èyí ń sìn amáláyà ń lu popopopopo ẹlòmíì àní tó ń bá ti ní bá dàbí pé wọ́n kó nǹkan sínú eegun cartilage àti sọ́ọ̀tì kí dẹ̀ ló fà àìlèrìn inú AC bí a ṣe ń bá yín sọ̀rọ̀ yín sí inú AC la jókòó sí ṣé yín sìn gbogbo tí ara ò ti fẹ́ ó nìyẹn wàá sùn nínú AC àti inú AC ló máa ti bọ́ sínú káà lọ sínú káà tó bá tún dẹnu ní kíní wàá tó bá omi tútù. wọ́n bá tún máa ní meeting wọn á tún mo ti lo oògùn òyìnbó kẹ́ni ti ọdún kẹfà ni pé àǹtí ẹ̀ ń lo pé ẹ fún kankan mo kì bẹnu. àwọn natural things wà tó yẹ ká máa ṣe fúnra wa tó pé ó máa jẹ́ pé nǹkan tó máa jẹ́ ìwúlò fún ara èyí sìn ẹ wo cancer yẹn most of nǹkan tó ń fa cancer àwọn tó wọ́n fi ń preserve àwọn oúnjẹ tá à ń jẹ yẹn nígbà kan àwọn NAFDAC wọ́n ní kó má fi bronate sí búrẹ́dì mọ́. sí búrẹ́dì mọ́ kí ni bronate ń fà lára oúnjẹ tá a bá ti wọ ìjọ 25 oúnjẹ yẹn ò wúlò fún wa mọ́ àti dé píkì wa à ń padà sísàlẹ̀ ni ọmọ ọdún kan ló yẹ ká máa kó ẹran 2 mẹ́ta fún. kò í ṣe àwọn bàbá wọn. kì í ṣe káwa. àwọn ọkùnrin kan gánà wa ní ìyàwó mi ṣe bẹ̀. ẹ wo ẹ̀kọ́ ẹ̀gbọ́n mi kan mo ti sọ ká tó wọ studio tó bá ti sùn báyà lóhùn náà wọn kùkùté tó lé òun lójú oorun tó bá ti torí ó máa the typical African man ni ẹrẹ ẹ gbọ́dọ̀ pé mẹ́rin kórí ṣáàkì kórí pọn ọmọ kórí ẹran kórí. ẹ̀yin ìyàwó iléeṣẹ́ ń gbọ́. typical ni ó máa jẹ oríṣi ẹ̀ máa pé ni ó dẹ̀ máa ti lọ sí boys night àti lọ káàkiri gbà tó bá wọlé láago 11 ìyàwó ẹ̀ṣẹ̀ máa gbóúnjẹ kalẹ̀ ló máa jẹ tó bá ti wá ní kò rẹ̀ jù báyìí á náà wọn kùkùté yóò gbádùn wọ́n léhun lójú oorun ni kí ló fà oúnjẹ àjẹdí ni ẹ̀jẹ̀ òráyè wọnú brain ó ní ó fa most of people tó máa ní nightmare oúnjẹ alẹ́ ò sí fún wa àwọn bàbá wa láyé ẹjọ́ tó máa ń lọ sóko mo máa cherish àwọn ará Alhaja iye ọwọ́ tó máa ń jẹ láàárọ̀ yẹn àwọn náà máa mọ iye oúnjẹ olóyìnbó ní eat like a king in the morning jẹun bíi ọba ní àárọ̀ tó bá di lọ́sàn-án jẹun bíi ọmọ ọba tó bá di lálẹ́ jẹun bíi ọmọ ẹrú láti lè fún àǹfààní láti lè fún ara wa ní àǹfààní ni inú wa Ọlọ́run dá ó pín sọ́nà 3 ni inú àpònú wa ó yẹ kó wà fún atẹ́gùn kó wà fún omi kó dẹ̀ wà fún oúnjẹ ẹlòmíì tí ò bá ti jẹ àjẹbí kò ní dìde. tó yẹ pé ó máa rán jù àǹtí Dami kò ní lè sọ pé mo ti yóò jù. àlùwà ní nǹkan pé òun máa jẹ àjẹjì ni wọ́n fi mọ̀ pé òun lówó lọ́wọ́ òun para ẹni oúnjẹ àjẹjù kò ń ṣe tó dáa. cancer dẹ̀ ní most of it ọkùnrin prostate cancer ń dà láàmú. bẹ́ẹ̀ni omi cancer tó tẹ́ bá kó ọkùnrin 10 tó bá ti pé ọmọ 40 years mò ń sọ mò ń dẹ̀ ń sọ gbagba 7 nínú wọn ó ti ní traces pé ó ní inflammatory tí prostate ẹ̀ ti wà inflammatory a máa lé ẹ̀mí ẹ̀ wá lòun lọ́sọ̀ gbogbo ẹ̀ lólógùn ó dẹ̀